ìwé ìyìn rere ti Jòhánù orí 15. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Èmi rí àjàrà tó tọ́ bá mi rí aṣọ gbà dédé ẹ̀ka nínú rémi rèébà ti so èso òun rìn má mu tíbẹ̀ kù àmọ́ dédé ẹ̀ka rèébà ń so èso òun rìn má wẹ̀ mọ́ kò lè túbọ̀ so èso sí ẹ̀mẹ̀mọ́ nísẹ̀yìn Júdà ọ̀rọ̀ ni mo ti sọ rún ẹ máa gbé inú rémi èmi àdẹ́ máa gbé inú rún gẹ́gẹ́ bí ẹ̀ka ti lè so èso kíkà rẹ̀ nàláìjẹ́ ọ̀fọ̀ òun gbé inú àjàrà bàgẹ̀lẹ̀ rí ẹ̀mẹ̀ èèṣì ọ̀fọ̀ ẹ̀mẹ̀ bá ń gbé inú rémi èmi rí àjàrà ẹ̀mẹ̀ rí ẹ̀ka ọ̀nẹ́kọ́ nírè bá ń gbé inú rémi àti èmi nínú rẹ̀ òun rè má so èso nọ́pọ̀ yanturu nítorí ọ̀fọ̀ nínú yeye àgòkúrò nàrà rémi èsùnrùnkùnrùn rẹ̀ lè dàṣe ọ̀nẹ́kọ́ níbà gbénu rémi tó má gbẹ gorigo gẹ́gẹ́ bú ẹ̀ka tó má gbẹ wọn á kó dédé wọn lù láti kó wọn jù sùnú nà wọn á dẹ́ jóná gúrúgúrú bẹ́ẹ̀ bá ń gbénu rémi kí ọ̀rọ̀ rémi bá dẹ́ ń gbénu rẹ̀ àbúrò ọ̀rùnkùnrùn rẹ̀ bá fẹ́ nà mí má dẹ́ ṣe rẹ̀ nínú ìbéèrè àmáfù yẹn bá mi nógo ọ̀fọ̀ bẹ́ẹ̀ má so èso nọ́pọ̀ yanturu ẹ̀mí adẹ́jẹ́ ọmọ ẹ̀yìn rémi gẹ́gẹ́ bí bá mi ti fẹ́ràn mi bá gẹ̀lẹ́ rémi náà fẹ́ràn rẹ̀ ẹ̀rọ̀dọ̀ nínú ìfẹ́ rémi bá pa òfin rémi mọ́ ẹ̀mí àròdọ̀ nínú ìfẹ́ rémi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bá mi mọ́ kí n dẹ́ rodo nínú ìfẹ́ rẹ̀ ń èrè mo ti wí rẹ̀ kí ayọ̀ rémi ò lè wà nínú rẹ̀ àti kí ayọ̀ rẹ̀ ò lè kún bá mu kúbèrè òfin mi ọ̀fọ̀ ẹ̀mí fẹ́ràn ara rẹ̀ gẹ́gẹ́ bí èmi ti fẹ́ràn rẹ̀ èso nìkọ́ni rè nẹ́ òfẹ́ rè gbórin jù lọ fọ ẹnà kan fẹ́ mi rẹ̀ lílẹ̀ túdà àwọn olùkù rẹ̀ mi rẹ̀ rà bá ṣe òun rè mi panáṣẹ rẹ̀ èmi pè mẹ́nà ọmọ ọ̀dọ̀ túdà ọ̀fọ̀ ọmọ ọ̀dọ̀ èmùrún lolódùmarè rẹ̀ mi ṣe ṣùgbọ́n èmi pè mẹ́ ní olùkù túdà ọ̀fọ̀ dédé ń rè mi ti gbúrò rẹ̀ látọ̀dọ̀ bá mi wá mo ti fún wọn rẹ̀ èṣẹ́ mi rè yàn mẹ́ ṣùgbọ́n èmi rè yàn mẹ́ mo dẹ́ tún fún ẹ sípò túdà ọ̀fọ̀ kán lè lọ láti so èso àti kí èso rẹ̀ ó lè rodo pé òrùnkùnrún rẹ̀ bá dẹ́ bèrè ọ̀nà bá mi lórúkọ rẹ̀ mi ó lè fù rẹ̀ òrùn èrè mọ̀ panáṣẹ rẹ̀ ọ̀fọ̀ kẹ́mẹ́kẹ́ fẹ́ràn ara rẹ̀ tí ayé bá kórìíra rẹ̀ ẹ mọ̀ ọ̀fọ̀ wọn ti kórìíra mi ṣáájú ó bàjẹ́ ọ̀fọ̀ tayé rẹ̀ mẹ́ ṣe ayé ó bá ti fẹ́ràn wọn tẹ̀ ṣùgbọ́n túdà ọ̀fọ̀ ẹ̀mẹ́ ẹ̀ sí tayé túdà náà èmi ti ya mẹ́ sọ́tọ̀ òrò nínú ayé túdà náà ráyé ṣe kórìíra rẹ̀ ẹ̀ràn tí ọ̀rọ̀ ni mo ti wí rẹ̀ ọ̀fọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ń gbórin ju Olódùmarè rẹ̀ lọ o kọ́n bá ti ṣe inú níbi níṣimí wọn á ṣe inú níbi níṣimẹ́ pẹ̀lú kọ́n bá ti pa ọ̀rọ̀ rẹ̀ mi mọ́ wọn á pa tún ẹ nẹ́mọ̀ pẹ̀lú àmọ́ lọ́kọ̀ọ̀rùn ọ̀yẹ́ wọn má ṣe rún ẹ túdà orúkọ rẹ̀ mi nítorí wọ́n mú ọ̀nìrè ràn mí ó bàjẹ́ ọ̀fọ̀ èmi sì wà kí n bá wọn sọ̀rọ̀ wọn bá ti nẹ́sẹ̀ nọ̀rùn ṣùgbọ́n nísẹ̀yìn wọn di aláìríwí túdà ẹsẹ̀ wọn ọ̀nìkan nírè bá kórìíra rẹ̀ mi ó kórìíra bá mi pẹ̀lú ó bàjẹ́ ọ̀fọ̀ èmi ìṣe lọ́kọ̀ òṣẹ́ rí ọ̀nìkan níṣìṣe rí náà rí wọn bá má ti nẹ́sẹ̀ nọ̀rùn àmọ́ nísẹ̀yìn wọn ti rí wọn dẹ́ ti kórìíra tẹ́mtẹ́ bá mi àmọ́ ìwéṣẹ́ kí ọ̀rọ̀ rà kọ́ nínú òfin wọn ó lè ṣe ọ̀fọ̀ wọn kórìíra mi náà láì nẹ́ẹ̀tì túdà náà dérò lùtùnú náà bá dẹ̀bọ̀ ọ̀nìrèmí má ràn sí mẹ́nà tọ̀dọ̀ bá mi wá ẹ̀mí ó tìtọ́ náà rèm tí ọ̀dọ̀ bá mi bá òun náà rè má jẹ́rìí mi ẹ̀mẹ́ pẹ̀lú mi á jẹ́rìí mi túdà ọ̀fọ̀ ẹ̀mẹ́ ti ródò tì mí náà tún pilẹ̀ṣẹ̀ wá. Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.